ẹ kú déédéé wòyí o gbogbo ẹ̀yin tí ń gbọ́ wa ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa níbo la tún já sí ojú tẹ́ ẹ fi ń wò wá kò mà ní jì etí tẹ́ ẹ fi ń gbọ́ wa kò ní fọ́ ṣé ẹ rí lónìí lórí ètò wa ẹ gbọ́ wìrìn ṣùgbọ́n kí ẹ tó gbọ́ ẹ̀já dókè. ẹ káàbọ̀ padà ṣé ẹ rí lónìí lórí ètò wa ètò yín ibo la tún já sí ibi tá a já sí ibi tó ṣẹ̀ sí ìlú àwọn oṣù ni o níbi tá a ti rọ́mọ ọkùnrin kan tórúkọ rẹ̀ ń jẹ́ Sẹ̀míù wọ́n lóun ló bó káàdì bílíkì ǹjẹ́ Sẹ̀míù ó ṣe máa bó káàdì bílíkì àwọn kọ́lú tí ń bẹ lu oṣù náà sọ̀rọ̀ o pé Sẹ̀míù are you mad or something ọ bó káàdì Sẹ̀míù ti bó káàdì yá o àmọ́ nígbà adélu àwọn oṣù ipò tá a bá Sẹ̀míù ẹnu la làálẹ̀ àlepàdé wọ́n lẹ́nu onípọ̀n la ti ń gbọ́ pọ̀n kó tó wá di pọ̀npọ̀npọ̀n ẹ̀já gbóhùn tí Sẹ̀míù tóun náà fẹ́ sọ. ẹ ká sà. ẹ ká sọ. kí lorúkọ yín. orúkọ mi ni Sẹ̀míù ní kòbókò. ẹni ẹ sọ̀rọ̀ sókè. Sẹ̀míù ní kòbókò sà. ẹ gbọ́ kí ló ṣẹlẹ̀ láàrin ẹ̀yin àti bílíkì pẹ̀lú àwọn kọ́lú tí ń bẹ lu oṣù. bó ṣe ń bi nínú bílíkì ló bí ìdí mi o mo bá ní òkè kémi náà yà bú káàdì bílíkì mo mọ̀ pé káàdì bílíkì yóò fàyà mọ́ mi lọ́wọ́ bó ṣe wá fàyà àwọn aráàlú oṣù àwọn kọ́lú oṣù bó ṣe yarí mọ́ mi lọ́wọ́ nù o àwọn bó ṣe nà mí ẹ bá mi bẹ̀ wọ́n o mo ti fi ṣèlérí fún wọn pé bílíkì yóò pàdé nínú Valentine ọdún yìí àmọ̀dún tó ń bọ̀ ẹ jọ̀ọ́ ẹ bá mi bẹ̀ wọ́n o fi Ọlọ́run bá gbúra wọ́n rí bílíkì padà. ọ̀rọ̀ lẹ gbọ́ látẹnu Sẹ̀míù oníkòbókò òun tó bó káàdì tí káàdì bò lọ́wọ́ kí gbogbo wa ká máa kẹ́kọ̀ọ́ gbogbo àwa tá à ń bó káàdì kí káàdì ó mọ̀ lọ yà mọ́ wa lọ́wọ́ o Sẹ̀míù ti wá ń rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo àwọn kọ́lú tí ń bẹ nílùú oṣù pátápátá wípé kán jọ̀ọ́ kán dákun kán dábọ̀ bílíkì tí ó ṣẹ̀ sọ́dọ̀ wọn lọ́dún yìí nínú Valentine yóò padà ṣẹ̀ sọ́dọ̀ wọn lọ́dún tí ń bọ̀ o ẹ̀dẹ̀ rántí orin bàbá wa Barrister tó ní lónìí yàrá kó tó pó kájọ mi agbádùn lónìí yàrá kó tó pó ó gbà 20 boys tá a bá fẹ́ra dénú bá a bá ti lè fìfẹ́ lò papọ̀ káàdì òní máa yà mọ́ àlọ́wọ́ o ẹ wò ó a ó mọ ọbẹ̀ ọ̀bẹ ní bẹ́ṣu àtẹlẹsẹ̀ a máa bẹ̀nà o gbogbo ẹni yòówù tó ní a máa bọ̀ láàní débálé ó dàbọ̀.